kò sí tá à ní rí tán nú ayé yìí. Bàbá tún ṣe bẹ́ẹ̀ ó tún fọ́mọ ẹ̀ lóyún. Bàbá tó fọ́mọ ẹ̀ lóyún. Ẹ dúró náà, ìgbà àkọ́kọ́ kọ́ lélẹ́yìí tá a máa gbọ́ ìròyìn, ṣùgbọ́n nǹkan kàyéfì kan ṣẹlẹ̀ nínú ìròyìn yìí. Ìròyìn gbé jáde, ìwé ìròyìn Ogun Today ló gbé jáde wípé bàbá kan tó jẹ́ ọmọ ọdún mẹ́tàlélógójì 43 ó fún ọmọ rẹ̀ ọmọ ọdún mọ́kàndínlógún 19 lóyún. Orúkọ bàbá yìí a máa jẹ́ Abíọ́dún Ọládàpọ̀. Ó fún ọmọ rẹ̀ yìí lóyún, wọn àdárúkọ ọmọ ẹ̀ síbẹ̀, bá a dẹ̀ ṣe gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí oníròyìn nìyẹn. Nígbà tó fún lóyún ló wá para kìlọ̀ fún pé pábí o, tó o bá sọ fẹ́nikẹ́ni pé mò ń bọ̀ lájọṣepọ̀, tó ló ti ń bá lájọṣepọ̀ yẹn bọ̀ tipẹ́ láti ọdún 2022 December 2022 February 2022 ni wọ́n ní ó ti ń bá lájọṣepọ̀ tó sì ti ń dún mọ̀wúrúmọ̀ mi láti bíi December 2022 ló ti fún lóyún. Ọ̀dà wọ́n wá ṣàlàyé pé bàbá yìí ó wá bẹ̀rẹ̀ sí dẹ́rùwà burúkú báyìí wò pẹ̀lú ọmọ ẹ̀. Ó wá tó ń dún mọ̀wúrúmọ̀ pé tó o bá sọ fún yẹn wàhálà máa ṣẹlẹ̀, tó bá ṣe gbà ọ́. Ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀rẹ̀, bàbá ó parọ́ mọ́ ọ̀rẹ́ àfẹ́sọ́nà ọmọ rẹ̀ obìnrin wípé òun ló fún lóyún. Obìnrin yẹn náà wá sọ pé kò rí ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o, torí òun àti ẹ̀ gan wọ́n ti jọ bára wọn lájọṣepọ̀ báyìí ti ṣe díẹ̀. Bí ọmọkùnrin yẹn ṣe bínú tọ́nu, ìyẹn Michael Ìdòwú ní ọ̀pọ̀ okò ẹ̀, òun bá bínú. Michael Ìdòwú ni wọ́n pe orúkọ ẹni tó lọ fẹjọ́ sùn yẹn, tó lọ fẹjọ́ sùn wípé ẹ wá ń bí o, ibi tọ́rọ̀ lé dúró yìí, òun tó ń jẹ́ ọ̀rẹ́ ọkùnrin ni wọ́n sọ pé òun bá ọmọ òun lájọṣepọ̀ tó ń sì fún lóyún. Ṣùgbọ́n Olúwatóyìn Ìdòwú lẹ́ni tó lọ fẹjọ́ sùn yẹn tó jẹ́ ìyá fún ọmọkùnrin yẹn. Ṣùgbọ́n nígbà tán tẹnu wọ́n mọ̀ tí ọmọ yìí nínú títí tí wọ́n sọ pé bàbá níṣẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá bá ní ọ̀dà tó bá dọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀, Mòwe ni wọ́n ti lọ gbé janto àgọ́ ọlọ́pàá Mòwe kọ́yá ẹja lọ sọ́dọ̀ ẹ̀, wọ́n gbé janto pásàgọ́ ọlọ́pàá pé bàbá Ọládàpọ̀, kí ni orí lọ́bẹ̀ tó fi wá lọ́wọ́ pẹ̀lú ọmọ rẹ̀ tó bá lájọṣepọ̀. Nígbà tí ìyẹn ó sọ̀rọ̀, ó ní iṣẹ́ èṣù ni. Ẹ sì mọ̀ wípé tí gbogbo orúkọ báyìí bá ti délẹ̀ báyìí, iṣẹ́ èṣù ni gbogbo wọn máa ń parọ́ wọn. Iṣẹ́ èṣù yẹn ni gbogbo wọn máa ń kégbe. Iṣẹ́ èṣù yẹn náà gan-an ni wọ́n máa ń sọ lẹ́nu. Nígbà tó ṣe, wọ́n ní ó ti ń bá alájọṣepọ̀ láti oṣù kejì ọdún 2022. Ìmọ̀ báyìí ọmọ ti wá padà lóyún gẹ́gẹ́ bí ohun tí DPO Mòwe Division ìyẹn SP Fọlákẹ́ Afẹ́nifọ́rọ̀ tó fi síta. Ó ní àwọn ò tí ẹ̀ bẹ̀sùbẹ̀gbà ojú ẹsẹ̀ làwọn ti tètè káwọn bọ́ìsì àwọn ọlọ́pàá àwọn pé ẹ lọ kó wọn gbọ́ janto. Wọ́n ló sàn sọ pé iṣẹ́ èṣù láruwo tí ó ń ṣe ń pa. Kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Frank Mbati ní ẹ máa gbé bọ̀ wá sí ẹ̀ka ìfimúfínlẹ̀ àti ìṣèwádìí lórí ọ̀rọ̀ ọmọ ọkùnrin náà tó jẹ́ ọmọ 43 tó jẹ́ wípé ó fún ọmọ rẹ̀ ọmọ 19 lóyún. Ẹdún náà irú rẹ́kọ̀dù burúkú wò nù náà nínú mọ̀lẹ́bí, nínú ilé, láwùjọ. Kí ni wọ́n ń ṣe àwọn ọkùnrin tó máa ń burú wà báyìí? Àwọn kan tiẹ̀ sọ wípé tẹ bá rọ́kùnrin tó fọmọ ẹ̀ lóyún, tó bọ́mọ ẹ̀ lájọṣepọ̀, ìgbésẹ̀ fẹ́ gbọ́ òun kọ́ lóbi. Ṣé bẹ́ẹ̀ ni lóòótọ́ àbí bẹ́ẹ̀ kọ́? Torí ìwà èṣù burúkú, ìwà burúkú tó ti jẹ́ pé inú wọn gangan ló wà. Àwọn fúnra wọn ló mọ̀ wúrú wà bẹ́ẹ̀, because kẹ́ ẹ tó lè gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ ó ti ní process, ó níbi tẹ́ ẹ kọ́kọ́ ń ṣe dé. Irú ìwà ìpálapàla wo leléyìí? Wọ́n ń bọ̀wọ̀ náà ó lè láhùn láti ẹjọ́ yìí látọdún tó kọjá, láti ìbẹ̀rẹ̀ ọdún tó kọjá February títí tó fi padà lóyún fún bàbá ẹ̀. Ṣùgbọ́n ká má ti sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ ọmọ yẹn, nítorí pé tá mọ̀ bóyá bàbá gan tiẹ̀ ń lo nǹkan, má bá tiẹ̀ sí lo nǹkan. Ṣùgbọ́n ṣé ohun tó yẹ kán tiẹ̀ bá lọ́wọ́ irú bàbá bẹ́ẹ̀ nìyẹn? N tó wá wà bẹ̀rẹ̀ ìgbà táwọn ọlọ́pàá béèrè pé ó dà ìyá ọmọ ìgangan ńkọ́, ìyá obìnrin tí wọ́n fún lóyún ọ̀hún, ìyá rẹ̀ ńkọ́ tí wọ bàbá tó fún lóyún. Ó ní àwọn ti yapa tipẹ́, wọ́n ti yapa, ìyàwó sì ti lọ padà fẹ́ lòmíì.
ariwo tó wà nù pé kí ìyàwó máa kọ ọkọ sílẹ̀ kọ́kọ́ máa kọ ìyàwó sílẹ̀ rèé lábẹ́ bó ṣe wù kó rí ewu yẹn orí ọmọ ló ń bọ̀. ìmí lè má jẹ́ nípa pé bàbá fọmọ sùn ó fọmọ lóyún, ó lè jẹ́ lórí àwọn nǹkan míì. bí bàbá àti ìyá ò bá ti sí papọ̀ wàhálà ńlá ni. bí bàbá àti ìyá bí wọn ò bá ti jọ sí papọ̀ ogun ńlá ni, ìjàngbọ̀n ńlá sì ni. ìjàngbọ̀n ńlá ni. ó yẹ kókó ọkọ àti ìyàwó kọjọ lè tọ́jú bójútó ọmọ wọn ni. gbogbo wájọ mánéjì ara wa ni. bẹ́ẹ̀ bá rọ́kọ kan tó sọ pé ẹ̀wọ̀n àti ìyàwó ìjọ wà kíní kan ìyàwó kan àtọkọ jọ wà tí kò sí ìyapa, wọ́n jọ kí ṣe pé gbogbo ẹ̀ náà ló jọ pé perfect náà kọ́ 100% náà kọ́, ṣùgbọ́n gbọ́dọ̀ máa ro tọmọ mọ́. tí ò bá ti lakú lọ mi ò rò pé nǹkan kan wà tó fi yẹ kéèyàn ó fi ìyàwó tàbí ọkọ ẹ̀ sílẹ̀. ẹ jẹ́ á máa gbìyànjú kọ́kọ́ àtìyàwó jọ máa ní àgbọ́yé kó má bàa máa di wípé ọ̀rọ̀ à ń fira wá sílẹ̀ yìí yóò máa dá wàhálà sílẹ̀. ẹ wo bí tí ọ̀rọ̀ ọmọ ìdí báyìí sìn, bọ́mọ ìbá fẹ́ jàjàbọ̀ báyìí wọ́n nílò láti kọ́kọ́ ṣe kíni counsel orientation àwọn nǹkan míì because trauma ńlá ló máa jẹ́ fún un. eléyìí tó ọmọ yìí sì wà báyìí ó kú kọ́lọ́n bá kó yọ torí etí wo ni gbọ́rú ẹ̀. wọ́n lóyún yẹn ti wá póyún oṣù 5 báyìí, oyún yẹn ti póyún oṣù 5 báyìí. ta ló tiẹ̀ mọ̀ bóyá wọ́n ti ṣẹ́yún lẹ́yìn ìgbà yẹn ṣáájú ìgbà yẹn, ta mọ̀ bóyá ti ṣẹ́yún gan lẹ́yìn ṣáájú ìgbà yẹn. ohun gbogbo ló gba ètò àti ọgbọ́n, ṣùgbọ́n ẹ jẹ́ ká máa bẹ̀bẹ̀ fọ́gbọ́n Ọlọ́run kí ọkọ káwọn náà máa ṣe tó tọ́. àwọn bàbá tó máa ń bọ́ ọmọ lájọṣepọ̀ bóyá kàn tiẹ̀ sófin míì, bóyá òfin tán máa ṣe ni wípé irú ọkọ bẹ́ẹ̀ bóyá kí wọ́n máa yanjú wọn ni. bóyá tán máa gbọ́ pé ẹni tó wúrú ẹ̀ lánàá wọ́n pa ni o, ẹni tó wúrú ẹ̀ ní ìjẹta wọ́n ṣekú pa ni o, bóyá lè máa tún mú àdínkù wá. bóyá lè máa tiẹ̀ mú àdínkù wá láàárín àwọn bàbá tó ń bọ́ ọmọ wọn lájọṣepọ̀. eléyìí táṣìírí ẹ̀ tú lárí mọ́yé táṣìírí ẹ̀ ò tú. ọmọ mi ò ti délé ọkọ yóò tún sì máa lọlé lọ bá bàbá torí yóò ti dùn mọ́. ara táwọn máa ń sọ̀rọ̀ yìí bàbá ń bá nǹkan lọ bí eléyìí bá ń bá lọ bí eléyìí ìgbà wo la fẹ́ ṣe dà? kí ló dé náà àwọn bàbá kí bàbá jẹ́ pé pọ́npọ́lọ́ tán yín bóyá kán máa gé kúrò ní tàbí kán máa tẹ̀ lọ́dàá. tá bá sì mọ̀ pé wọ́n lè pa wọ́n kán tẹ̀ lọ́dàá torí ìwàkiwà gbáà ni táyọ̀ gbọ́dọ̀ máa báyàn gbọ́. òdójútì ni gbáà ló ń jẹ́ náà láwọn orílẹ̀-èdè gbòòrò ayé lọ́hùn-ún tó bá ń gàn wo gbogbo tó ń ṣẹlẹ̀ Nàìjíríà. ìdójútì ni gbáà ni ká mọ̀ tara wa jẹ ká sòótọ́ síbi tọ́rọ̀ wà. gbogbo ìgbà tí a bá máa gbọ́ròyìn bàbá bọ́ ọmọ lájọṣepọ̀ bàbá fọmọ lóyún bàbá ṣe gbá bàbá ṣàwo àmì iye níta mọ́ o. ó ti lóyún oṣù 5 báyìí ó wá ní kó parọ́ mọ́ àfẹ́sọ́nà rẹ̀ ọkùnrin bẹ́ẹ̀ ló ń kígbe mọ́ pé tó bá sọ fún yàn kan pé mi àti ẹ̀ ń lájọṣepọ̀ èyí burú mọ̀wé ló ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. ó burú ọmọ 43 years ó bọ́ ọmọ ọdún 19 bá lájọṣepọ̀. Olúwo ṣàánú wa àyè ń ṣiṣẹ́ o láṣẹdùmarè kọ́nà wa máa tọ́ wa sọ́nà. bàbá àti ìyá ẹjọ́ máa gbé pọ̀ ẹ gbìyànjú ẹ máa yanjú lọ́gbọ́lọ́gbọ́ tó bá láàrin yín. ọ̀rọ̀ pé àwọn wàhálà ní ọmọ la fi sínú ewu. ẹ jẹ́ àjọ bójútó àwọn ọmọ yìí ká tọ́ wọn kán dàgbà kán yàn kán yanjú. yóò mọ̀jú wá ṣe Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ̀ mí Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí. ẹ subscribe sí Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ẹ tẹ notification bell yẹn option all ẹ share fáwọn ẹlòmíì ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ó yà láàárọ̀ ọ̀tọ̀
yóò máa jù wá. Bembeyeke TV èmi sọ pé bẹ́bẹ́ lẹ́sìn rí o bẹ́bẹ́ sì máa fò lókè. Bembeyeke TV ìyẹn lẹ́sìn rí o adìyẹ sì ń bọ̀ lọ́nà. Bembeyeke TV eégún lẹ́sìn rí o màrìwò lẹ́sìn rí o eégún sì ń bọ̀ lọ́nà. Bembeyeke TV ibi gíga láàyè rẹ go and take your place now. Ibi gíga láàyè rẹ o lọ gba ipò rẹ o ibi gíga láàyè rẹ Bembeyeke TV ibi gíga láàyè rẹ ní gbogbo àgbáyé ńkọ́ o ibi gíga láàyè láàrin àwọn lọ́ba ò láyé ibi gíga láàyè rẹ Bembeyeke TV bẹ́ẹ̀ lọ. Ní báyìí ẹ farabalẹ̀ subscribe ẹ tẹ notification bell option all ẹ share fáwọn ẹlòmíì ẹ jẹ́ kí wọ́n mọ̀ tẹ́ ń gbádùn ní Bembeyeke TV ẹ máa wò nígbà gbogbo. Flash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. Flash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call Flash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. Flash Express Logistics Services. Your convenience is our priority.